mo kábàámọ̀ pé mo pariwo síta. Mo kábàámọ̀ pé mo pariwo síta. Ta ló sọ bẹ́ẹ̀? Ìyábọ̀ Òjó ló jáde síta ó lóun kábàámọ̀ pé òun pariwo síta lórí ọ̀rọ̀ justice for Mohbad. Ó lóun kábàámọ̀ pé òun pariwo síta lórí bọ́n ṣe hú òkú Mohbad padà. Ó lóun kábàámọ̀. Ayé o, gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad, mo mọ̀ pé ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti gbọ́ níbi tí mo ti gbọ́ information yẹn nínú ìròyìn tí mo ti kà. Níbi tí mo ti gbọ́ ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹ́ ẹ ti gbọ́. But ìròyìn ẹ̀yẹ̀ tó mi lọ́wọ́ ní àárọ̀ yìí ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí mo ṣe promise ẹ̀yin olólùfẹ́ mi pé any information tí n bá gbọ́ ó kéré ó tóbi mi ò ní hesitate láti mú wá fún yín. Fún àǹfààní àwọn tí wọn wá tí gbọ́, torí tèmi bá ní kí n wò pé àwọn kan ti máa gbọ́ kí wá ní kí n má mú wá. How about àwọn tí wọn ò tí gbọ́ nǹkan? How about àwọn tó jẹ́ pé ọ̀dọ̀ mi ni wọ́n depend lé lórí, ẹnu mi ni wọ́n ti fẹ́ gbọ́. A jẹ́ pé mo máa jẹ́ kí etí wọn di sí nìyẹn tí kò dé yẹ kó rí bẹ́ẹ̀. Òun mo yẹ sọ wípé mo gbọ́dọ̀ mú ìròyìn yẹn wá fún yín ní èní. Kí ló mú Ìyábọ̀ sọ wípé òun kábàámọ̀ tóun pariwo síta láti jẹ́ kó hú òkú Mohbad padà? Ọ̀tọ̀ lèrò ọkàn Ìyábọ̀, ọ̀tọ̀ lèrò ọkàn Ìyábọ̀. Ibi tí Ìyábọ̀ fojú sí ọ̀nà ògbábẹ́ ni. Ibi tí Ìyábọ̀ tó fojú sí ọ̀nà ògbábẹ́ ni. Ariwo tó pa síta, ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Nàìjíríà rò pé bóyá justice ni Ìyábọ̀ ń wá. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Yorùbá rò pé bóyá justice ni Ìyábọ̀ ń jà fún. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Yorùbá wọ́n rò pé ìfẹ́ tí Ìyábọ̀ ní sí Mohbad òun ló jẹ́ kó pariwo síta. Irọ́ o, tán lies. Kò nífẹ̀ẹ́ Mohbad bó ti ń wù kó mọ. Ó pariwo síta látàrí revenge tó fẹ́ gbà fún Naira Marley. Ó pariwo síta látàrí wípé ó fẹ́ báyé Naira Marley jẹ́. Tẹ́ ẹ bá gbàgbé bó ṣe dúró ti bàbá Ìjẹ̀ṣà ń gbà yẹn náà nìyẹn. Ọ̀rọ̀ tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀, nǹkan tí ò ṣojú ẹ̀, bó ṣe dúró ti bàbá Ìjẹ̀ṣà lọ́rùn náà ń gbà yẹn nìyẹn. Ó tún sọ débi wípé tó bá kú pé kóun ta ilé tóun ní, òun máa make sure pé bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ó ṣe ti ẹni ò ṣe tọ́lọ́run. The same thing náà ló fẹ́ ṣe fún Naira Marley tó wá fẹ́ fi òkú Mohbad kẹ́wọ́. Gbogbo máìdí ẹ̀ ni wípé tóun bá ti rọ́ọ̀pù Naira Marley òun á lè fi òkú Mohbad gbá revenge látàrí wípé Naira Marley àti Mohbad wọ́n jọ ní misunderstanding. Ìyábọ̀ Òjó àti Naira Marley náà dẹ̀ ni wọ́n jọ ní àdéhùn tí Naira Marley ò múṣẹ. Ẹ ti rí pé ó jọra wọn. Mohbad àti Naira Marley wọ́n jọ ní misunderstanding tí Ìyábọ̀ Òjó dẹ̀ mọ̀. Òun ló kọ̀sẹ̀ táwọn àwọn Sam Larry tó ṣe ń nà káàkiri ńgbà yẹn. Látàrí pé wọ́n nà yẹn, gbogbo yẹn náà ni nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad tí ó ṣẹlẹ̀ sí. Ìyábọ̀ Òjó àti Naira Marley àwọn náà jọ ní àdéhùn. Ọmọ tí Ìyábọ̀ Òjó fún wípé kó bóun sign ẹ̀ tí Naira Marley ò sign. Ó tún sẹ́ndì Priscilla ọmọ ẹ̀ sínú kákọ̀sí wọn bẹ̀ ní Marlian's house bóyá Naira Marley máa lè fẹ́ kó lè bá Naira Marley dọ̀rẹ́ kó lè bá dáná. Gbogbo plan ní Ìyábọ̀ Òjó sí ọ̀dọ̀ Naira Marley gbogbo ẹ̀ fake ló já sí, gbogbo ẹ̀ work. Kíní yìí ló fa ìjà láàrin Naira Marley pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ dẹ̀ mọ obìnrin, ẹ má jẹ́ ká parọ́ tán ara wa jẹ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin sísítà mi tí ẹ̀ ń wò mí, ẹ̀yin náà mọ nǹkan tí mò ń sọ yìí. Tẹ́ ẹ bá ń bínú, tẹ́ ẹ bá sọ pé ẹ máa bá yí ọkùnrin kan jẹ́, tẹ́ ẹ bá sọ pé ẹ máa bá ti ọkùnrin kankan lẹ̀, Ọlọ́run ọba nìkan àtẹ́lẹ̀dá ìyá ọkùnrin yẹn òun ló lè kó yọ.
tí ìyá ọkùnrin yẹn tí ò bá san ogun dáadáa kírú ọkùnrin yẹn náà kó dẹ̀ súnmọ́ àwọn àgbà kó gbàdúrà àbí kẹ́lẹ́dàá ayé ẹ̀ kó wà lẹ́yìn ẹ̀. Ẹlẹ́dàá Naira Marley òun ni ò padà lẹ́yìn ẹ̀. Táàpù tí Ìyábọ̀ Òjó dẹ́lẹ̀ fún Naira Marley ò bá má bọ̀ bẹ́ẹ̀ rárá. But lójú gbogbo wọn wọ́n rò pé bóyá ohun táwọn ń ṣe yẹn kò lẹ́san ni. Ẹ̀san ákè bó bá pẹ́ bó bá yá ẹ̀san ákè. Bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn ó yà mí lẹ́nu pé ta ni o ti mọ̀ pé o fẹ́ ròpù Naira Marley ni. O fẹ́ ròpù Naira Marley ni nígbà tí ò wá work. Kò work ó wá ṣe ń jáde sí pé o regret pé o pariwo ńgbà yẹn pé kán hú òkú Mohbad. Ó kàn lè sọ̀rọ̀ ńgbà yẹn fóòtì ẹ lè count ìwọ kọ́ ló jẹ́ kán hú òkú Mohbad. Fẹ̀kàntẹ́lẹ̀ ẹlẹ́dàá Mohbad máa jà. Ẹlẹ́dàá Mohbad fẹ̀kàntẹ́lẹ̀ ó ń wá justice. Ìyábọ̀ Òjó má rò pé bóyá ìwọ tó pariwo ló jẹ́ kán hú àwọn èèyàn náà pariwo but tó bá sọ wípé ó dẹ̀ wà nínú àwọn tó pariwo accepted fóòtì ẹ lè count o accepted voice ẹ include o accepted but má rò pé bóyá ìwọ ló pariwo tí gọ́fúnà fi gbé àwọn èèyàn dìde pé yá ẹ lọ hú òkú ọmọ yẹn. Ẹ̀yin lólùfẹ́ mi gbogbo ẹ̀yin ẹni bí ọkàn mi gbogbo ẹ̀yin lólùfẹ́ Justice for Mohbad ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní àwọn tí wọn ò tí gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ torí gbogbo àná ọkọ̀ la máa gbọ́ nǹkan lẹ́ẹ̀kan náà àti pé àwọn kan wà tó yẹ pé orí platform tó bá ti like tó bá ti choose ibẹ̀ ni wọ́n ti fẹ́ máa gbọ́ news títí wọn tó bá ti gbọ́ ńbẹ̀ ọkàn wọn ò ní balẹ̀ so fún àǹfààní irú àwọn yẹn báyìí ẹ jẹ́ ká share kó lè kàn wọ́n lára ẹ share kẹ́dẹ̀ comment kẹ́dẹ̀ like gbogbo ẹ̀yin tẹ́ ń comment mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń like mo dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí wà subscribe náà ó yẹ subscribe ká lè jẹ́ máa jẹ ìgbádùn ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ yín kí ni nǹkan tí mò ń bá lọ ìgbà tí Ìyábọ̀ rí pé pápẹ́ tóun délẹ̀ fún Naira Marley kò mú ó wá wò pé ibi tọ́rọ̀ ìgbé ń lọ yìí ṣóhun ò ti tẹ́ báyìí conscience ló ti jáde ẹ̀rí ọkàn ló ti jáde tó fi sọ pé òun kábàámọ̀ pé òun pariwo ṣé lóòótọ́ tí wọn ò bá hú òkú Mohbad jáde ó ṣeé ṣe ká ti gbàgbé ó ṣeé ṣe ká ti gbàgbé nídàkejì ó dẹ̀ ṣeé ṣe ká má tún gbàgbé torí Mohbad fúnra rẹ̀ náà ó sọ ó ní Wùnmí tó o bá pa mí ò ní nísinmi àwọn èèyàn á dìde wọ́n á jà fún mi ṣé àwọn èèyàn ò dìde ṣé àwọn èèyàn ò jà fún ó ní ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ mi ò mọ nǹkan tí Mohbad rí tó fi sọ statement yẹn jáde ó likely kó yẹ pé ó ti rí many things against Wùnmí ló fi sọ pé ẹ ti ń ṣe tipẹ́tipẹ́ eléyìí lẹ máa fi ṣe àṣemọ́ ṣé Wùnmí ò tí wàá fi ṣàṣemọ́ báyìí kán tiẹ̀ wá sọ pé Wùnmí tiẹ̀ wá bọ́ ó bọ́ nínú kéèsì láàrin 2 years ohun tójú ẹ̀ ti rí tó bá tún ní kó wá lọ́wọ́ sínú gbígbẹ̀mí èèyàn pípààyàn Wùnmí máa mú eré ni pé tí mo fi lè bọ́ nínú eléyìí mi ò tún jẹ́ bá wọn dáṣọ orú ẹ̀ ṣòro mọ́ abọ́ntorí kò lè bọ́nú ẹ̀ kò tiẹ̀ lè bọ́nú ẹ̀ torí pé kí ni ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ìwọ Ìyábọ̀ Òjó ṣe bí wọn náà bímọ ọkùnrin ó bímọ obìnrin ẹ̀san bọ̀ àké o ẹ̀san máa ké èèyàn ò ní gbà lùbọ́sà kó ká ẹ̀fọ́ ohun téèyàn bá gbìn òun náà ló máa ká ìsìn tó wá jáde síta tó wá pariwo pé mo kábàámọ̀ pé mo jẹ́ kán lọ hú òkú Mohbad bó o bá sọ̀rọ̀ náà tó bá jẹ́ kí bọ́n ṣe máa hú náà nìyẹn bọ́n ṣe máa hú náà nìyẹn bó o bá sọ̀rọ̀ náà Mohbad máa gba justice Mohbad máa gba justice Abdulrahman nílùú Ìlọrin kò sí pé wọ́n ti sin òkú kan wọ́n lọ hókú kan òbí tó wà ń sìn yìí Ọlásùnkànmí ní Lásù Ọlásùnkànmí
ní lásù ṣe bẹ́ni tó gbẹ̀mí tòun náà ó ti wà látìmọ́lé báyìí. Wùnmí wọ́n ń bẹ pákéjì yẹ́lẹ̀ ni, Ìyábọ̀ Òjó wọ́n ń ba gbogbo yín pákéjì ìyá yín lẹ̀ ni. Àfi tọ́wọ́ yín bá mọ́ nínú ọ̀rọ̀ yìí nìkan òun lè máa lọ scot-free bí ìwé ẹni tó wù kẹ́ ní nígbẹ̀jọ́. Mo mọ̀ wípé ẹ lè lọ Ọlọ́run nígbẹ̀jọ́, ó dá mi lójú pé ẹ lè ní Ọlọ́run nígbẹ̀jọ́ because Ọlọ́run ò kì í sí lẹ́yìn ìkà, Ọlọ́run ò kì í sí lẹ́yìn àṣebi. Èèyàn ẹlẹ́ran ara bíi tiyín náà lè máa ní nígbẹ̀jọ́. Tó bá wá pé èèyàn lè wá gbójúlé tẹ́ ẹ fẹ̀yìntì, Ọlọ́run ju gbogbo wa lọ, ó jù mí lọ, ó jù wọ́ lọ, ó ju gbogbo àwọn tẹ́ ẹ fẹ̀yìntì lọ. So tó fi hàn wípé ẹ lè escape ẹ̀. Bí ìdájọ́ èèyàn mú yín, ìdájọ́ Ọlọ́run á mú yín. Ó bá tiẹ̀ ti má jáde rárá, ó bá má tiẹ̀ ti pariwo rárá. Ariwo tó yẹ kó sórí ariwo tèmi expect pé kí wọ Ìyábọ̀ Òjó máa pa á sìn. Òun ni pé bó o ṣe máa ṣàtúnṣe gbogbo àwọn ìwà burúkú tó ti hù sẹ́yìn. Tó bá yẹ pé ṣe ló jáde sìn, tí wọn náà wá open platform bíi Yomi Fabiyi, tí wọn náà wá sọ pé àníkú tó pa Mohbad sẹ́ àfẹ́rí. Kádẹ̀ rí i pé òun ṣiṣẹ́ takuntakun. Ó ṣeé ṣe káwọn èèyàn ti fojú fo gbogbo nǹkan tó ṣe sẹ́yìn. But o tí ì jáde láti wá ṣerú ẹ̀, ó wá ló kábàámọ̀ pé ó pariwo síta pé kàn hu òkú Mohbad, pé Mohbad nídìí justice nítorí wípé o fẹ́ fi rọ́ọ̀pù èèyàn, Ọlọ́run ò wá gbà fún ẹ. Okùn tẹ́ ẹ dẹ sílẹ̀ fàparò, àgìlìntì ló mú. Naira Marley lẹ fẹ́ jẹ́ kí ó bá lọ, Ọlọ́run dẹ̀ jù yín lọ pé bórí bàbá Ìjẹ̀ṣà ṣe gbàbọ̀dé, orí Naira Marley ò gbàbọ̀dé bẹ́ẹ̀. Torí bó ṣe tátán nígbà tí bàbá Ìjẹ̀ṣà náà lè léyìí. Jẹ́ ká gbàgbọ́ Ọlọ́run fún ẹ ṣe. But lórí ti Naira Marley kò fèèlì o. Ìdájọ́ Ọlọ́run dẹ̀ ń bọ̀. Ìdájọ́ Ọlọ́run ń bọ̀. Ẹni ló lè fẹ́ justice from bad. A ò ní rí jù báyìí lọ lórí information tí mo ní kí sáré wá fún yín lórí bí Ìyábọ̀ Òjó ṣe pariwo síta pé òun kábàámọ̀. Àbámọ̀ náà dẹ̀ wọ́n máa jẹ́ gẹ́tì gbogbo ẹ̀yin kà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń fọwọ́ bo justice from bad mọ́lẹ̀, àbámọ̀ náà ló máa jẹ́ títí yín. Àbámọ̀ náà ni fẹ̀kọ̀tẹ́lẹ̀ nǹkan, àbámọ̀ náà ló ń gbẹ̀yìn ọ̀rọ̀. Àbámọ̀ náà ló máa gbẹ̀yìn gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọwọ́ bo justice, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ikú tó pa Mohbad tẹ́ ẹ sọ, àbámọ̀ máa kẹ́yìn ọ̀rọ̀ gbogbo yín náà ni. So Ìyábọ̀ Òjó ti kábàámọ̀ o, ó lóun kábàámọ̀ pé òun pariwo síta pé kí Mohbad gba justice torí pé kí ni ibi tó fojú sí ọ̀nà ó gbá bẹ́ẹ̀. Àwọn onírìn jù báyìí lọ tí n bá tó rí any information tí mo rí pé máa wúlò fún ẹ̀yin olólùfẹ́ mi ò ní hesitate láti mú wá fún yín. Bá mi share fídíò yìí, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Tí n bá tó rí any information mo tún ń padà bọ̀. Ire o.